Hello. Ẹ kalẹ́ mà. Hello. Ẹ bá mi sọ̀rọ̀ sókè mọ́ mi kí lẹ́ ńlá kọjá mà ṣé kọ̀ sí. Nǹkan tẹ́mi ń là kọjá láti ọ̀dọ̀ bàbá tó bí mi. Ìyàwó méjì ni dádì mi fẹ́. Àwọn ọmọ ìyàwó yẹn wọ́n kéré sí àwọn tó kú. Wọ́n ṣe kí ni? Lágbọ̀n wọ́n kéré sí àwọn tó kú. Lágbọ̀n ni wọ́n lọ pọ́dún méjì tí mo fẹ́ bẹ̀ mí. Ṣùgbọ́n ọmọ yẹn máa tọ́dún mẹ́fà tí ìyá ẹ̀ tó kú. Ǹjẹ́ wá ṣẹlẹ̀ pé àkọ́bí yẹn ò jáde primary six. Àwọn tó kù àwọn náà wá fẹ́ jáde mú ṣàbàyí fọ́sílẹ́rì mi pé wọ́n jẹ́ kán ka ìwé yẹn. Ìgbà tí tọ́gbọ̀n wá lóyún oyún yẹn lọ pé 6 months. Mo ní kọ́jọ́ kọ́mọ yẹn lọ sílé ọkọ ẹ̀kan lè tọ́jú ẹ̀. Bàbá mi yarí ó ní sèmi ni mo bí wọn ló ní ṣèbọmọ orogún ni mo jẹ́. A ṣàta ọ̀rọ̀ yẹn títí. Ó jẹ́ àwọn bàbá mi ò fẹ́ kí èmi àti àwọn ọmọ yẹn ká ṣe pọ̀. Mo dẹ̀ ń gbìyànjú láti sọ wípé láti tọ́ àwọn ọmọ yẹn sọ́nà. Ṣùgbọ́n bàbá mi ní orogún ni mo jẹ́, ìyá tèmi ti kú, ìyá tiwọn náà ti kú. Ṣùgbọ́n táwọn ọmọ ìwá wá nídìí ìrànlọ́wọ́ wọn wá sọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ dẹ̀ ni tí ìrànlọ́wọ́ náà bá ti tó wọn lọ́wọ́ tí ìrẹsì náà bàbá mi sọ fún wọn wípé orogún ni mo jẹ́ sí wọn. Mo wá ń sọ fáwọn èèyàn pé rẹ̀ ń pé màá fẹ́ yẹra láti fẹ́ ṣe bóyá àwọn ọmọ yìí nídìí kankan láti wá bá mi. Bàbá mi fúnra ẹ̀ gbé orogún sí mi. Tó bá ti rí mi báyìí bí pé kó pa ọ̀tá mi dànù. Àwọn nǹkan tó mi ńlá kọjá látọ̀dọ̀ bàbá mi nìyẹn. Mo lè gbé mi dé yìí mami, mo lè gbé mi dé lálẹ́ yìí. Ọ̀rọ̀ ìjìnlẹ̀ lẹ sọ lórí ètò yìí. Ọ̀rọ̀ ìjìnlẹ̀ tẹ́ ẹ̀ yọ kankan kúrò ń bẹ̀, tẹ́ ẹ̀ fi kankan kún rárá ni tẹ́ ẹ sọ lórí ètò lálẹ́ yìí mà. Ṣẹ́yìn ni àkọ́bí bàbá yín? Second born ni mo jẹ́. Ṣọ́kùnrin làkọ́bí àbí obìnrin? Ọkùnrin làkọ́bí. Wọn ò ní ìṣù pẹ̀lú yẹn. Àwọn yẹn ò ń yọjú sí wọn, Ìbàdàn làwọn yẹn wà, èmi mo wà pẹ̀lú wọn nílùú wa. Nílùú yín, àwọn yẹn ṣí wọn lẹ́ ń ti wọn. Bẹ́ẹ̀ni. Ọmọkùnrin ọ̀ràn yẹn ti ẹṣẹ́ ń wá ìmí ni. Ìtẹ́ ẹ sọ ẹ̀ ní agbára, ìbá yín tọ̀ pàbọ̀ ṣe ní kọ́kàdì mà. Ṣé kọ́kàdì? Màá sì máa gbọ́ ọ̀gọ̀ tó ń sọ owó òfin bẹ́ẹ̀ pọ̀ lórí ẹ̀rẹ́ ìjẹ́. Mo ti ní tí ò bá ti sówó pọ̀ lórí káàdì yín lórí fóònù yẹn má wulẹ̀ pè sórí ètò mo ti sọ yẹn mà. Mo ti sọ yẹn. Mò ń gbọ́ ètò wà ń bẹ̀ máa ti sọ̀rọ̀. Ṣé ẹ rí tí mo fẹ́ sọ lélẹ̀? Àwa tá a jẹ́ bàbá, èyí tẹ́ ẹ jẹ́ bàbá, àwọn tán jẹ́ bàbá, fúnra bàbá mi ló danú ilé rẹ̀ rú. Fúnra bàbá mi ló sọnú ilé rẹ̀ dílé olórogún. Ìtí arábìnrin yìí ń sọ kò sí irọ́ níbẹ̀ o. Kò sí irọ́ níbẹ̀ o. Fúnra bàbá mi ló ya ìdílé ẹ̀. Ó fẹ́yàwó méjì mẹ́ta. Fúnra bàbá mi ló yà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Fúnra bàbá mi ló dàrú láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ìtí ọ̀pọ̀lọpọ̀ bàbá ń ṣe bẹ́ẹ̀ yẹn fún kò yé mi. Ẹgbọ́n tí màmá yìí sọ pẹ̀lú gbólóhùn tí ń jáde lẹ́nu bàbá yẹn pé ọmọ orogún ni wọ́n nà ṣé wọ́n ló bí wọn ni tó fi máa tọ́ wọn sọ́nà. Ẹ̀ẹ́dẹ̀gbọ́n tárábìnrin sọ́ọ̀sì kó fẹ́ máa tọ́ wọn sọ́nà ni. Bó ṣe rí lọ́kàn tí wọn náà sọ yẹn bàbá wò kú sí bíbá yín sìn ọmọ orogún yẹn náà sí bíbá yín sìn náà. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé bẹ́ẹ̀ ló wà. Ẹ ti dàrú tán ẹ wà fẹ́ tuntun kò wá ní ṣe túntò mọ́. Wọn ò ní wà emotionally connected. Ìtí ò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láti ilẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tẹ wá fẹ́ ṣe lọ́sàn-án ganṣẹ́ ìwá ìmí ni. Ẹ wà mẹ́nìkan níkà kéde ẹ ṣèkà amúkọ ẹrù ẹ wò òkèlè ń wọ ẹ wò sàlẹ̀. Arábìnrin yẹn sì kọ kàdí wọn ti tán. Ẹjọ́ mo bẹ̀wẹ̀ tí ò bá ní enough call card kó má pèsè orí ètò yìí. Mo bẹ̀ wá nítorí Ọlọ́run tó ní ayé àti ọ̀run ni. Ẹ má pèsè orí ètò tẹ́ ẹ bá ti ní enough call card ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ wọ̀rọ̀ bàǹtàbàtà tó sọ kalẹ̀ ń sìn. A kì í manage call card lórí ètò yìí ẹjọ́ nítorí Ọlọ́run.
ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, torí èmi kọ́ mò ń bá yín sọ̀rọ̀, Ọlọ́run aṣẹ̀dá ń gbẹnu mi sọ̀rọ̀ ni. Ìgbà tó bá dẹ̀ sọ pé ó tó náà màá ṣe ẹ̀dákẹ́ lórí tó bá fẹ́ pass across sí àwọn tó ń gbọ́ wa nílé. Pé ṣùgbọ́n tó bá nílò ìrànlọ́wọ́ wá wá sọ́dọ̀ àwọn, lẹ́yìn ìgbà yẹn wọ́n tó da nǹkan rú. Kò dẹ̀ sí bàbá tí í ṣerú ẹ̀ yóò jìyà lọ́jọ́ alẹ́ o, kì í ṣèpè o, ẹ má jẹ́ n tàn yín. Kò sí bàbá tí í ṣerú ẹ̀ yóò sì jẹgbẹ́ ẹ̀ lọ́jọ́ alẹ́, kò rújú kankan. Ẹ̀yin bàbá tẹ báwọn àrùpọ̀ bẹ́ẹ̀ tẹ wà nínú ayé lọ́wọ́lọ́wọ́ ń sìn, kì bá dáa kẹ́ ẹ tètè kó àwọn ọ̀rọ̀ yín jẹ, kẹ́ ẹ ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan, kó mọ̀ jẹ́ pé lójú ayé yín gan lẹ́ẹ̀tì mọ́ báyé yín lójú ayé yín bó ṣe rí, bínú ilé yín ṣe rí bẹ́ẹ̀ náà ni ó ṣe rí, tàbí kó burú jáì jù bẹ́ẹ̀ lọ́tẹ̀ bá sí mọ́. Tàbí kó burú jáì jù bẹ́ẹ̀ lọ, kì í ṣèpè. Ọmọ ìyàwó ò lè lọ sọ́dọ̀ ọmọ ìyálé, ọmọ ìyálé ò lè lọ sọ́dọ̀ ọmọ ìyàwó, ọmọ ìyàwó ò lè sọ́dọ̀ ọmọ ìyálé kó jẹ ń bẹ̀, ó ní kò gbọ́dọ̀ jẹun níbẹ̀, kò gbọ́dọ̀ jẹun níbẹ̀. Ọmọ ìyálé ò lè sọ́dọ̀ ọmọ ìyàwó, kò gbọ́dọ̀ jẹun níbẹ̀. Ó dẹ̀ ń jáde lẹ́nu bàbá tí ó jẹ́ pé wọ́n ló ṣe àwọn ọmọ yẹn sílẹ̀, ó dẹ̀ ń jáde bẹ́ẹ̀ lẹ́nu ẹ síta láì ṣubú lórí ọ̀kadà. Arábìnrin, ẹ má jẹ́ ó dùn yín kankan, ẹ má jẹ́ ó dùn yín. Wọ́n tojú òǹkà mẹ́sàn-án yín ká nìyẹn fún yín pé kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ láàlà. Bí wọ́n ṣe fẹ́ tonú ilé tiwọn nìyẹn. Ẹ má wà fúnra yín lẹ́ẹ̀dẹ̀ kí n ti yín, ẹ move on pẹ̀lú márèèjì ti yín ni, kò la wàhálà kankan lọ. Adélé ayé la pàdé. Hello.